إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Àkí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè lábá tí a ń bá lọ. So af'alul madiyya òun náà ni àwọn àlọ́ báyìí ní abẹ́ fi'lul mithal al-ya'i tí ṣe ìpín alákọ̀ọ́kọ́ níbẹ̀. So tó bá rí báyìí a lọ sí ojú pátákó àti lọ kọ ẹ̀kọ́ mìíràn tí a fẹ́ kọ́ náà. So ó náà là ń wò yìí tá a kọ síwájú náà ní à ń wò yìí. So inshallah a bẹ̀rẹ̀ láti àwọn tí a dojú kọ. So a fẹ́ mú fi'lu madi ọkùnrin kan tí a dojú kọ wá. Iṣẹ́ méjìlá sí iṣẹ́ aláwọ̀kọ́. A lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì ń bí báyìí wá. Ó náà ní yẹ kí lọ àti mú dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù rọ́fì tó ń tọ́ka sí ọkùnrin kan tí a dojú kọ. Ó náà ní anta. Tí dọ̀máìrù rọ́fì bá ti wọlé tán fi'lu madi yóò fún láàmù lè fi ilẹ̀ ní sunkún. Adébí àbá fatia agbádá náà fún sunkún. So bákan náà ìparí fi'lu amri sunkún ni máa ń gbà. Àbáàdàpọ̀ yóò di yakista. Ọkùnrin kan tá a dojú kọ ó ti jí. Ó di nísìn. So bí ẹ fẹ́ bí ìsìnkú gbà wo ló jí mọ́tà yakista gbà wo ló jí. So àwọn ọkùnrin méjì. Àwọn ọmọ fún ìlú wọn ní àwọn ọkùnrin méjì tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ aláwọ̀ká lọ fún ìlú wọn ní ọkùnrin kan tí ó sì ń gbé wá àti mọ̀dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù rọ́fì tó ń tọ́ka sí àwọn ọkùnrin méjì. Ó náà ní àǹtúmọ̀ àti mọ̀dé. Tí dọ̀máìrù rọ́fì bá ti wọlé tán fi'lu madi yóò fún láàmù lè fi ilẹ̀ ní sùúrù. Láàmù lè fi ilẹ̀ bá fatia agbádá náà fún sunkún. Bákan náà tó wà ń bẹ̀ agbádá nù tàbá dà pọ̀. Yóò di yakistuma. Yakistuma. Àwọn ọkùnrin méjì tá a dojú kọ yìí wọ́n ti jí. Àní pé ẹ ti jí. A fẹ́ mú fi'lu madi àwọn ọkùnrin tọ́kọ tá a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe láwọ̀kọ́. A lọ mú fi'lu madi ọkùnrin kan tí ó sì ń bí wá. Ó náà ní yẹ kí lọ. Tí mo dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì á lọ sínú dọ̀máìrù rọ́fì tó ń tọ́ka sí àwọn ọkùnrin tó pọ̀. Ó náà ní antum. Tí dọ̀máìrù rọ́fì bá ti wọlé tán fi'lu madi yóò fún láàmù lè fi ilẹ̀ ní sunkún. Lórí láàmù lè fi ilẹ̀ bá fatiha agbádá náà fún sunkún. Bákan náà tó wà ń bẹ̀ agbádá tàbá dàpọ̀ yóò di yakistum. So àwọn ọkùnrin tó pọ̀ tí a dojú kọ yìí ẹ ti jí.
àfẹ́mọ́ fẹ́ ló máa di obìnrin kan tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ mú fẹ́ ló máa di ọkùnrin kan tí ó ṣe mí báyìí wá náà ní yẹ kí lọ. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú tọ̀mọ́ ìwọ́ fọ́rí tó ń tọ́ka sí obìnrin kan pé náà ní àǹtí. Tí ó tọ̀ mí wọ́ fi wàjọ́ tó fẹ́ ló máa di yóò fún láàmú ìfilẹ̀ ìsùnkún àdébí àbá fatiha àgbàdànù àfúnsọ̀kùn bákan náà àǹtó wọn bí àgbàdànù. Tàbá dà pọ̀ yóò di yakifti. So obìnrin kan tá a dojú kọ yìí ó ti jí. Adunnuka yakifti waqta idhin. Àmọ́ owó ti jí ngbà yẹn ni. So adunnuka yakifti waqta idhin. Owó ti jí ngbà yẹn ni. So ọkùnrin obìnrin tá a dojú kọ yakifti. So bóyá ń báyàwó wa sọ̀rọ̀ pé ó ti jí ngbà yẹn náà. Yakifti. Tọ́. So bá a ṣe máa sọ ọ́nà tá a bá ti di pa kọ́. So inshallah. So yóò ṣáájà máa kọ́ díẹ̀díẹ̀. So obìnrin méjì náà máa jẹ́ yakistu máa. So iṣẹ́ méjì la ṣe. So a lọ sí ọ̀dọ̀ mẹ́wàá fún yìí. Tó ń tọ́ka sí àwọn obìnrin méjì adójúkọ àǹtúmọ̀. Bákan náà tó àwọn agbára tó bá dàpọ̀. Yakistu máa. Náà. Àfẹ́mọ́ fáyé ló máa di àwọn obìnrin tí wọ́n pọ̀. Tí wọ́n sì mí báyìí tí a dojú kọ wá. Iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ yakidọ̀. Antunna a lọ sí ọ̀dọ̀ mẹ́wàá fún yìí. Bákan náà àǹtó wọn bí àgbàdo tàbá dà pọ̀. Yàdí yakiftunna. Yakiftunna. Àwọn obìnrin tọ́wọ́ tá a dojú kọ yìí wọ́n ti tají. Sọ̀rọ̀ tá a pọ̀ èmi tí mò ń sọ̀rọ̀. So iṣẹ́ méjì la ṣe. A lọ sí ọ̀dọ̀ mẹ́wàá fún yìí. Nígbà tí èmi tí mò ń sọ̀rọ̀ àná yìí aṣọ di ta dòmátù tàbá dà pọ̀. Lórí àdí yakiftu waqta idhin. Mo ti jí ngbà yẹn. Yakiftu mo ti tají àbí mo ti jí. Sàwọn tá a pọ̀ tá ń sọ̀rọ̀. Àwa lè jẹ méjì àbí ká dẹ̀ ju méjì lọ. So iṣẹ́ méjì la ṣe. Iṣẹ́ alákọ̀ọ́kọ́ a lọ mú fáyé ló máa di ọkùnrin kan tó ṣe mí báyìí wá. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì a lọ sínú ọ̀dọ̀ mẹ́wàá fún yìí. Tó ń tọ́ka sí pàtàkì tá ń sọ̀rọ̀ nánú yìí aṣọ di àgbàdànù aṣọ di náà fàdálì màdínà. So tàbá dà pọ̀. Yakifna. So nìyẹn yakifna. So àwọn tá a pọ̀ tá ń sọ̀rọ̀ yìí àti jí. So inshallah ibi báyìí láti dá dúró ní ilé ẹ̀kọ́ ilé yìí. Tó bá di ilé ẹ̀kọ́ tó ń bọ̀ inshallah a tún máa bá látara af'alul mudari'iyya a tún mọ òun náà. So tí wàá mọ̀ tán a tún bọ́ sí ìpele kejì. Lẹ́yìn ilé a wá bọ́ sí fi'lul lafif inshallah. So subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.